kú dédé àsìkò yìí ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ọ̀rọ̀ lórí ọkọ̀ òfurufú agbérapá tó jẹ́ ti iléeṣẹ́ ààrẹ tí orílẹ̀-èdè Faransé gbẹ́sẹ̀ lé ẹ̀kọ́ tí ń fojú mímu ọ̀hún pẹ̀lú bí ìjọba àpapọ̀ ṣe bẹ̀rẹ̀ àjọsọyépọ̀ pẹ̀lú iléeṣẹ́ orílẹ̀-èdè China tọ́rọ̀ kàn. Lábẹ́ rẹ̀, ìpínlẹ̀ Ògùn ti dá wàhálà sílẹ̀ fún ìjọba àpapọ̀ láti yanjú. Mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ló sọ bẹ́ẹ̀. Ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan kò gbọdọ̀ tọwọ́ bọ ìwé àjọsọyépọ̀ kọ̀ọ̀kan pẹ̀lú ẹnikẹ́ni nílẹ̀ òkèèrè láì jẹ́ kí mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè mọ̀ sí i. Iléeṣẹ́ orílẹ̀-èdè China yóò yọ̀ǹda ọkọ̀ òfurufú agbérapá kan fún ààrẹ Tinubu láti rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè Faransé. Òjò kò bá kùngbé ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní rọ̀lé ìjọba lórí ìlànà àti ìgbésẹ̀ kíkó oúnjẹ wọlé láti ilẹ̀ òkèèrè. Lábẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Agora, kíkojú bí oúnjẹ ṣe ń fojoojúmọ́ gbówó lórí ṣe kókó fún ọ̀nà àbáyọ sí àti mú kí ọ̀wọ́n gógó oúnjẹ dínkù. Tírílíọ̀nù kan ó lé ní ọ̀tàlélẹ́gbẹ̀ta-dín-méjì náírà ní ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ pín mọ́ra wọn lọ́wọ́ nínú oṣù kejì ọdún yìí. Ìgbìmọ̀ tó ń ṣàmójútó ètò ìnáwó ìyẹn FAAC ló fi léde bẹ́ẹ̀. Ìjọba àpapọ̀ yóò dá ibùdó àyẹ̀wò àti ìtọ́jú àrùn jẹjẹrẹ 10 sílẹ̀ láti gba àwọn òṣìṣẹ́ ètò ìlera tí kò dín ní 100 síṣẹ́. Ẹ̀ka iléeṣẹ́ ààrẹ kan ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti wá ojútùú sí ìṣòro ọ̀wọ́n gógó oúnjẹ lórílẹ̀-èdè yìí. Àwọn agbébọn tún ti ṣọṣẹ́ wọn ní ìpínlẹ̀ Benue. Àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn ìbílẹ̀ 20 ni wọ́n ti jí gbé lọ báyìí o. Àwọn agbébọn jí kọmíṣánná fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Anambra àti ìyàwó rẹ̀ gbé. Wọ́n gbẹ̀mí ọmọlẹ́yìn rẹ̀ kan. Ìròyìn ilẹ̀ òkèèrè. Orílẹ̀-èdè Ukraine ti mú ọwọ́ ìkọlù rẹ̀ sí orílẹ̀-èdè Russia le ju ti tẹ́lẹ̀ lọ o pẹ̀lú bó ṣe ṣèkọlù sí afárá Seim. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United jáwé olúborí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ rẹ̀ tó gbá pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fulham ní ìmúrasílẹ̀ fún ìbẹ̀rẹ̀ ìdíje Premier League. Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí pẹ̀lú àwọn ìròyìn míì lóníranran lẹ́ ó jẹ́ gbádùn ẹ̀ tí ẹ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.